ẹ̀yin ọmọ Nàìjíríà tẹ̀lé àǹfààní àti máa gbọ́ àtẹ̀sí ń wà káàkiri àgbáńláyé ó lágbára pọ̀ àfikẹ́lẹ́dùà kó mọ kóniyọ kó mọ gbani gbogbo àlámọ́ ń pariwo à ń gbàdúà lóòótọ́ ṣùgbọ́n ṣe ká nígbàgbọ́ wípé Ọlọ́run ni ò gbàdúrà wa ni àbí ká nígbàgbọ́ pé àwọn adarí àwọn olórí wa náà ni wọ́n ń kó wa sínú hílàhílo tá à ń kojú ń gbogbo ìgbà yóò máa lẹ́yìn ọ̀rọ̀ yìí yóò máa lẹ́yìn àjàntíyẹlé ẹ̀dákun ẹ̀dábọ̀ fọ́nrán yẹn bá ń pín ẹ̀ bá ń ṣíà rẹ̀ ẹ̀jẹ̀ kó délé kó dóko ètò ààbò lórílẹ̀‐èdè Nàìjíríà lápapọ̀ ètò ààbò pàápàá ní South West State tí wà ń bí tàbá pé South West State à ń sọ̀rọ̀ Èkó à ń sọ̀rọ̀ ìpínlẹ̀ Ògùn à ń sọ̀rọ̀ ìpínlẹ̀ Ọ̀yọ́ à ń sọ̀rọ̀ ìpínlẹ̀ Ọ̀ṣun à ń sọ̀rọ̀ ìpínlẹ̀ Èkìtì à ń sọ̀rọ̀ ìpínlẹ̀ Oǹdó kábíyèsí Elédùmarè sọ̀rọ̀ yóò ní padà wá lẹ́yìn ẹ gbọ́ gbogbo rúgúdù tí àwọn ajínigbé pa gbogbo èyí tó ń dá sílẹ̀ lẹ́nu lọ́ọ́lọ́ yìí ní ìpínlẹ̀ Ọ̀yọ́ lágbègbè Ògbómọ̀ṣọ́ sí ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹ gbọ́ gbogbo àwọn ẹ̀mí tí wọ́n fi ṣòfò ẹ gbọ́ gbogbo àwọn èèyàn tí wọ́n dẹ̀gbọ́n légbodò ẹ gbọ́ gbogbo àwọn èèyàn tó ń jẹ yà lọ́wọ́lọ́wọ́ wọ́n ṣe lórí ọmọ ọdún méjì ọmọ ọdún mẹ́ta ọmọ ọdún mẹ́rin ọmọ ọdún méje ọmọ ọdún mẹ́jọ olùkọ́ àwọn akẹ́kọ̀ọ́ àti gbogbo àwọn elétò ààbò tí wọ́n wà ní ilé ìwé òun lágbègbè Òkè Ògùn lọ́hùn ẹ̀rí àwọn bàbá kan tí wọ́n pò ní fúyọ̀yọ̀ tí wọ́n lù ú lálùbami tí wọ́n pò ní fúyọ̀yọ̀ tí wọ́n dá láàmú títí bàbá òun pọ̀ kàkà ikú ó pọ̀ kàkà ó sì ń rawọ́ ẹ̀bẹ̀ sáwọn tí wọ́n jí wọn gbé tí wọ́n lọ kó wọn níbi tí wọ́n ti ń ṣètò ìkẹ́kọ̀ọ́ fáwọn ọmọdé àti ìgbáyégbádùn àwọn èèyàn wọ́n kó wọn ń bẹ̀ wọ́n kọ́ àwọn olùkọ́ ìmíì náà kódà wọ́n kọ́ àwọn adarí ilé ìwé òun náà wọ́n kó wọn lọ bàbá òun wọ́n gbé ọdún pó ẹ̀rọ arábìnrin kan náà tóun náà jáde pé kí adágún kan ṣèrànlọ́ fáwọn inú làrúrí táwọn wà náà rèé o sọ̀rọ̀ yìí ò ní padà wá lẹ́yìn bá a ti ń pariwo bá a ti ń ké tantan gbogbo náà rèé a sì mọ pariwo tiwa mò ń sọ fún wa wípé nǹkan ń bọ̀ nǹkan ti dé we should all stop pretending as if nothing is happening we should all stop pretending as if we are okay we are not okay security wise in Nigeria we are not okay this is a high time we should start thinking of the possible way forward and way out. Àwọn olùkọ́ àtàwọn akẹ́kọ̀ọ́ àmọ́ kéèké àtàwọn wọn lọ jí wọn gbé ńlé ìwé ní ìpínlẹ̀ Ọ̀yọ́ àwọn agbègbè Ògbómọ̀ṣọ́ ọ̀hún mo gbọ́ lára àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ tó perégedé kan ní ìpínlẹ̀ Ọ̀yọ́ tí wọ́n ṣe fọ́nrán kan wípé àní igbó dídí kan ń bẹ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ láàrin Ìbàdàn s'Ògbómọ̀ṣọ́ igbó dúdú tá a bá tọ̀ ó já sí Ìlọrin ó fara kọ Niger State tó jẹ́ pé ìjọba àpapọ̀ ni wọ́n ní ẹgbọ́ kílẹ̀ fi irú igbóhùn ṣe ní Nàìjíríà ìgbóhùn gangan ní ìjọba àpapọ̀ ni wọ́n ń fi ilẹ̀ kalẹ̀ ń fi ilẹ̀ fún ìgbà tó dé lọ nígbà ń lò ẹ lò bá ti yìn ẹ lò ó bó ti tọ́ àti bó ti yẹ ìgbà tá a wà yìí in tó bá ṣẹ̀ lásìkò yìí in tá a bá lè rí lò rí mú sọ̀rọ̀ rí mú ṣajé náà nìkan gbájúmọ̀ tàlẹ́ wá ń forú gbódúdùn tàlẹ́ ń fi ilẹ̀ fún kílẹ̀ ń pèrò ẹ̀ sílẹ̀ fún ọjọ́ iwájú wo lẹ́nu ní forú ìgbóhùn tó wà láàrin Ìbàdàn tó yẹ pé bàbá tọ̀ ṣàṣàṣàṣà a lè gbàbẹ̀ dé lọrin kódà bàbá tó tọ̀ lọ́dọ̀ ẹ̀ka ẹ̀wẹ̀ a lè padà bọ́ sí orílẹ̀-èdè ìjọba orílẹ̀-èdè olómìnira Bẹ̀nẹ̀ bàbá tó tọ̀ ọ̀nà yìí kan náà nínú gbó ìkan náà a lè gbàbẹ̀ ká bọ́ sí Niger State ẹ̀dákùn ìdábọ̀ ìjọba àpapọ̀ talẹ̀ ń fi gbódúdú ìtalẹ̀ ń fi ilẹ̀ fún kí lẹ̀ fi ṣe ọ̀gbẹ̀rì kan lè wọ́bẹ̀ ẹjọ́ bá dágá yá tó bá ṣe pé bóyá òun náà ní nǹkan kan àbó náà jẹ́ nǹkan kan àbó náà kò lè wọ́bẹ̀ ẹ ṣàtúnṣe àtúnṣe ní kẹ́ ẹ ṣe yóò máa lẹ́yìn ọ̀rọ̀ yìí yóò máa lẹ́yìn àjàntíyẹlé sọ̀rọ̀ yóò ti mọ́ ọ lẹ́yìn báyìí ẹ wo agúnlọ́gọ̀ àwọn tí wọ́n jí gbé ní ìpínlẹ̀ Ọ̀yọ́ àbí bàbá ń sọ̀rọ̀ Ìbàdàn
Ògbómọ̀ṣọ́ àkíní kan Ìsẹ́yìn òkè Ògùn lápapọ̀ ṣé ìpínlẹ̀ Ọ̀yọ́ kọ́ ẹ wo bí wọ́n ti ń dẹ̀mí àwọn èèyàn légbodò tí wọ́n ń fẹ̀mí àwọn èèyàn ṣòfò atẹ́gùn tó fẹ́ tó káṣọ ní yàrá lórí kọ́ ẹni tó wọ tiẹ̀ sọ́rùn kó mọ̀ ṣàfihàn èmi ò fẹ́ kí n mọ̀ sọ̀rọ̀ tó pọ̀ jù message ṣókíṣókí lọ̀rọ̀ tiwa ọlọ́gbọ́n ni kó gbọ́ ẹ ṣe àtúnṣe bá ti máa sọ̀rẹ́ o bá ti ń pariwo ńgbà náà rèé ńgbà tí ẹnìkan olóṣèlú kan tó dórí oyè tí wọ́n fi ọ̀rọ̀ òṣèlú tí wọ́n fi yàn sórí oyè tó ṣòfin wípé gbogbo àwọn afurasí gbogbo àwọn ọ̀daràn wọn gbọ́dọ̀ fojú wọn hàn wọ́n gbọ́dọ̀ máa bójú wọn ni wọn gbọ́dọ̀ jẹ́ káwọn èèyàn mọ̀ wọ́n mọ́ wọn gbọ́dọ̀ jẹ́ kí àwọn èèyàn kan ṣe kí gbogbo yín lè dágunlá gbogbo àwọn àtàjẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ pèdèpèdè àwọn àtàjẹ́ blọ́gà kẹ́ní kankan gbogbo yín lè dágunlá ní tẹ́ ń sọ ni pé ní tẹ́ ń ṣeun ó wà òkè bẹ́ẹ̀ báwa bá pariwo pé ní tẹ́ ṣe yóò tọ̀nà tẹ́yìn náà bóòlè tẹ́ pariwo pé ní tẹ́ fẹ́ ṣe yóò tọ̀nà ẹni tó bá wù àkùtọ́ tó wà tó dá ẹ fojú ọṣẹ bí hàn ẹ jẹ́ kí o gbọ́ aláyé kí ọ mọ̀ wípé ẹni tẹ́ ń pè ní èèyàn obìnrin ẹ jẹ́ kí ọ mọ̀ wípé ẹni tẹ́ ń wò pé eléyìí òun ni mẹ̀sáyà òun ní ràn wá lọ́wọ́ òun ló ṣàánú fún wa ní kọ̀kọ̀ yín tí ń dánwò nígbà tó pálábá rẹ̀ bá ṣẹ́gi ẹ jẹ́ kí a mọ̀ wípé èèyàn bini ẹ pé àìrọ́ o bí ẹ bá ti dáràn kí wọ́n dáàbò bò kí wọ́n bojú rẹ̀ àwọn èèyàn gbọ́dọ̀ mọ̀ wọn gbọ́dọ̀ rí nítorí kíni bàbá délé ẹjọ́ adájọ́ lè pé n tó ṣe n tó dáa ni adájọ́ lè pé n tó ṣe n tó tọ̀nà ni human rights kìíní kankan ó tán òde rèé ẹni máa jó ṣé kò ní lẹ́yìn sọ̀rọ̀ yóò ní lẹ́yìn lẹ́nu lọ́lọ́ yìí mo kí ìjọba ìpínlẹ̀ Ògùn mo kí bàbá wa tó jẹ́ kọmíṣánná ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn bàbá wa Bọ̀dé Ọ̀jájú ní PSC FCSS MNIPR kọmíṣánná ọlọ́pàá tó dángájíá tán fún iṣẹ́ takuntakun tí wọ́n ń ṣe ní ọ̀nà Ìjẹ̀bú-Òde Ṣàgámù Benin expressway ọ̀rẹ́ Benin expressway wọ́n neutralize àwọn kan bẹ̀ tẹ̀ pé méjì nínú wọn ń bẹnu àkóló àwọn tó pọ̀ wọn fara gbọ́ta wọ́n sì gba gbogbo àwọn ìjà olóró tí wọ́n kó wọ́n gba gbogbo ẹ̀ lọ́wọ́ wọn lẹ́ẹ̀kan sí mo tún kí kọmíṣánná ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn èmi ò kọmíṣánná ọlọ́pàá tó bá ń ṣe báyìí tó bá yẹ pé bí gbogbo àwọn kọmíṣánná ọ̀gá ọlọ́pàá ní gbogbo state bí wọ́n ti ń ṣe nu ó ṣeé ṣe o kí àwọn criminal report àwọn àjínigbé pa àjínigbé gbowó à ń pààyàn aṣẹ gbogbo rẹ̀ ó ṣeé ṣe kó má ṣẹlẹ̀ mo sọ fún wa pé Ọ̀jájú ní òní gbà kọmíṣánná tá a mọ̀ tẹ́mi mọ̀ Ọ̀jájú ní òní gbà Ọ̀jájú ní dé gbogbo ajínigbé pa ajínigbé gbowó gbogbo ẹ̀yìn ọ̀daràn ẹfẹsẹ̀fẹ́ eré tètè lẹ́sẹ̀ yín kọmíṣánná ọlọ́pàá tuntun nẹni tá a ní ní ìpínlẹ̀ Ògùn CP Bọ̀dé Ọ̀jájú ní PSC FCSS MNIPR nígbà gbòbájọ́ dáràn fẹsẹ̀fẹ́ wọ́n gbàgbára lọ́wọ́ àwọn ajínigbé gbowó ajínigbé pa kan ní Ṣàgámù Ìjẹ̀bú-Òde Benin expressway ó ní dákọ̀ ọbẹ̀ torí pé iṣẹ́ sì ń lọ lọ́wọ́ ọbẹ̀ ń ní pàtó n ò ní sọ ọkọ̀ ọbẹ̀ ní pàtó iṣẹ́ sì ń lọ àwọn tí wọ́n jọ rọ́wọ́ tó tí wọ́n yẹ fara pamọ́ fúngbà díẹ̀ nígbà tí nǹkan ti bọ́ọ̀lù wọn ọwọ́ sì tẹ̀ wọ́n ẹ mọ̀ Nàìjíríà ẹ bá pín fọ́nrán yìí ẹ jẹ́ ká ṣọ́ra ẹ jẹ́ ká wà lójú fò atẹ́gùn tó ń fẹ́ tó ń káṣọ ní yàrá lórí kọ́ ẹni wọ tiẹ̀ sọ́rùn kò mọ̀ ṣàfihàn kó kíyèsára tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ tọ́jú ẹ̀mí rẹ o òkú ìlọ́kọ̀ọ̀tún má yẹ kí wọ́n pa o justice làwọn ó pariwo